Hello. Ó ga jù. Wọ́n ní kábíyèsí o. Wọ́n ló pe pásítọ̀ Jerry pé pásítọ̀ òun pé ìyàwó òun tó ti padà s'Ákúrẹ́ o. Wọ́n ní kí ló dé. Pásítọ̀ Jerry ní kí ló dé. Ó ní kì í ṣe fọ́ọ̀tù Naomi o pé fọ́ọ̀tù òun ni o. Pásítọ̀ Jerry ní jáwò. Sáwò báwo ló ṣe jẹ́ fọ́ọ̀tì ẹ̀yin kábíyèsí. Ó ní òun ṣàṣemáṣe ló kẹjọ́ lóró fún pásítọ̀ Jerry. Tí pásítọ̀ Jerry wá sọ pé kábíyèsí ó dáa. Wọ́n ní kí n bá yín bẹ Naomi ó dáa. Wọ́n ní kò pẹ́ kò jìnnà ló pe Naomi pé kí Naomi wá rí òun ní ọ́fíìsì. Wọ́n ní níbo ló kọ́kọ́ bẹ̀. Ó ló bèrè lọ Naomi pé níbo ló wà. Ó lóun wà l'Ákúrẹ́. Pásítọ̀ Jerry ní kí ló ṣe l'Ákúrẹ́. Ṣé kìí ṣe pé ó tún ti ní problem pẹ̀lú ọkọ ẹ̀. Ó ní bẹ́ẹ̀ ni pé òun ti ní problem. So Àkúrẹ́ dẹ̀ ni ló fẹ́ solve ẹ̀. Ó ní bẹ́ẹ̀ ni. Ó ti péjọ mẹ́ta tóun ti wà l'Ákúrẹ́ pé ṣùgbọ́n òun pé ọkàn òun balẹ̀ ń bẹ̀. Ìyẹn ní lóòótọ́ ọkàn ẹ̀ balẹ̀. Òun ti rí gbogbo ìrìnkèrindò ẹ̀. Òun rí gbogbo wàhálà tó ṣe. Wọ́n ní Naomi wá bẹ̀rẹ̀ sí ní sunkún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ pé òun ò lè lọ́bẹ̀. Pásítọ̀ Jerry ni ó máa padà o. Tó bá fẹ́ kí ọkọ ẹ̀ kó túbọ̀ kàn tẹ̀síwájú láti máa ṣe àṣemáṣe pé kó padà ó máa padà síbẹ̀ o. Ó ní pé pásítọ̀ Jerry kò sí nǹkan tó lè jáde tó fẹ́ sọ fún òun tóun máa sọ pé òun fẹ́ padà sí ààfin. Òun ò lọ. Ó ti make up mind o. Wọ́n ní ká pásítọ̀ Jerry wá rẹ́rìn. Kó make up mind ẹ̀. Ó máa fi tìtorí kí ọkọ ẹ̀ má tún lọ ṣìṣe. Torí ọkọ ẹ̀ ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fún wa. Ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fún mi. Kó má tún lọ continue láti máa ṣe àṣìṣe. Torí ìwọ gangan ni Ọlọ́run rán síbẹ̀ yẹn. Ó gbọ́dọ̀ lọ tún àárín ibẹ̀ ṣe. Ó máa já ìjà rere. Ìjà yẹn tó bá wà ní tó bá fẹ́ lọ sí irú polygamous family bẹ́ẹ̀ yẹn. Kó máa ń dira ẹ̀ lámùrè. Ọlọ́run dẹ̀ ti fún ẹ lágbára tó máa fi ja ìjà yìí àjà yege. Kó lọ finish battle tó ń ṣe tó wà ń bẹ̀ pé ó dẹ̀ máa ń win ẹ̀. Wọ́n ní Naomi ní láyé àfi kó tó bá yàda ayé àtúnwá. Wọ́n ní bí pásítọ̀ Jerry ṣe pé mọ́mí Fúnkẹ́ Adéjùmọ̀ ìyẹn Bishop Fúnkẹ́ Adéjùmọ̀. Wọ́n ní bó ṣe pé nìyẹn bí báyìí ká àṣà báyìí ká wẹ̀. Wọ́n ní ìyá yẹn ní Naomi ò sọ fún àwọn pé òun wà ní Àkúrẹ́. Wọ́n ní bí ọmọ yẹn tún ṣe pé Naomi báyìí kí ló ṣẹlẹ̀ ló bá tún kára ẹ̀ lọ. Ó ní ìbáwá ní spiritual mother èmi ní spiritual mother. Pastor Jerry ní spiritual father. You have to go back. O gbọ́dọ̀ padà sílé ọkọ ẹ̀. Kó lọ face challenges. Torí ilé ayé yìí kún fún challenges. Ó kún fún battle. Àwa ja ìjà rere àjàkadì. Àádẹ́ win ní battle yẹn. Bí kò lọ win ní battle yẹn. Kó lọ. Kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀. Wọ́n ní Naomi ní wọ́n ló tútù tọ́ sókè. Lóòótọ́ ìyá òun náà pè òun pé wá padà sílé ọkọ ẹ̀. Kò sí nǹkan tó máa tẹ̀yìn ẹ̀ yọ. Agbára Ọlọ́run wà síbẹ̀ pẹ̀lú ẹ̀. Jọ nítorí Ọlọ́run jẹ́ ká lọ finish nǹkan tí a bẹ̀rẹ̀. Torí nǹkan tí bá bẹ̀rẹ̀ ó gbọ́dọ̀ ní parí. Ìwọ ló dẹ̀ máa gbẹ̀yìn àwọn ọ̀tá ẹ̀. Gbogbo ìṣòro yìí tó kúnlẹ̀ ìwọ ló máa gbẹ̀yìn. Tógo bá ń jẹ́ ti Ọlọ́run lókè. Wọ́n ní Naomi ní òun ti sọ fún ìyá òun pé kò sí nǹkan tó máa gbé òun padà sáàfin. Okay now. Wọ́n ní Pastor Jerry tó wá pé Naomi jọ nítorí Ọlọ́run. Ó máa padà sọ́hùn á fún ẹ ní just 3 days tó máa fi padà sáàfin.
tó bá padà sáàfin your husband will go astray. Ó dẹ̀ gbọ́dọ̀ wá sunkún wá bá a pé kábíyèsí mà ti ṣe ó ti ṣe bẹ́ẹ̀ ó ti ṣe kiri pé òun ò dẹ̀ fẹ́ nǹkan tí o máa tún lò tó regret. Pé a fún ẹ ní 3 days ultimatum tó máa fi padà. Fáwọn ti sọ fún ẹ o gbọ́dọ̀ padà síbẹ̀. Ṣé mọ̀ pé Ọlọ́run mọ̀ nǹkan láti ṣe. Sí ètò yẹ pé àwọn spiritual people, àwọn spiritual father and spiritual mother, many of them ti dá sọ̀rọ̀. Tó bá ní kémi dá sí ọ̀rọ̀ dídá tèmi. Gẹ́gẹ́ bí èmi Ọlọ́run ti ń ṣe. Ní fi kábíyèsí lẹ̀ fún yèrera. Lè ẹ̀fà fílẹ̀. Kábíyèsí gbọ́dọ̀ ja ìjà ìṣẹ́gun, gbọ́dọ̀ ja ìjà rere. Ó gbọ́dọ̀ ja ìjà yẹn àjà ṣẹ́gun gidi gan òun àti Naomi. Torí kábíyèsí ẹ jẹ́ kí a gbàdúrà fún kábíyèsí, kí kábíyèsí kó dúró gírí, kí agbára òkùnkùn má bá tẹ kábíyèsí mọ́lẹ̀. Agbára Kristi, káwọn àwọn tí ò tó nǹkan kan kọ́ wá sọ pé àwọn fẹ́ máa fi ìyà jẹ kábíyèsí. Lóòótọ́ kábíyèsí ló fa gbogbo ìjìyà yìí tó ń jẹ, ṣùgbọ́n ẹ jẹ́ ká bẹ Ọlọ́run fún kábíyèsí, kí kábíyèsí náà kóhun náà bẹ Ọlọ́run láti ja ìjà ṣẹ́gun yìí. Torí kò sí gbogbo wa pátápátá, Bíbélì ló sọ fún wa. Ó ní gbogbo ayé ló ti ṣẹ̀, wọ́n sì tún kùnà ògo Ọlọ́run. Gbogbo ènìyàn ló ti ṣẹ̀ ó, tó dẹ̀ ti kùnà ògo Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi tó fi wá sáyé. Pé ẹ gbà mí gbọ́, ẹ gbọ́ Ọlọ́run gbọ́ pẹ̀lú. Ó ní nínú ilé bàbá mi ọ̀pọ̀ ìbùkún ló wà ńbẹ̀. Ààyè tó pọ̀ rẹpẹtẹ ó wà ńbẹ̀ nílé bàbá òun. Ó ní Ọlọ́run ò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ o, àfi bí kò ṣe kẹ́lẹ́ṣẹ̀ kó ronú pìwàdà. Nǹkan tí Ọlọ́run fẹ́ fún wa nìyẹn. Kí kábíyèsí kẹ́yìn náà múra sádúrà. You pray without ceasing. Pray. Torí Ọlọ́run wa mẹ́ta lọ́kan ni. Ọlọ́run bàbá, Ọlọ́run ọmọ àti Ọlọ́run ẹ̀mí mímọ́. Bíbélì sọ ó ní kò sí ẹni tó lè wá ní àbíbà náà Bíbélì sọ. Ó ní kò sí ẹni tó lè rí bàbá bí kò ṣe nípasẹ̀ ẹ̀mí, bó ṣe sọ nìyẹn. Ẹ gbọ́ Ọlọ́run gbọ́, kò sí nǹkan tí ó ń bọ̀ lókè tí ló gbà. Ọlọ́run bàbá, Ọlọ́run ọmọ, Ọlọ́run ẹ̀mí mímọ́. Ó ní ẹ gbà mí gbọ́ pẹ̀lú pé nínú ilé bàbá òun ọ̀pọ̀lọpọ̀ ìbùkún ló wà ńbẹ̀. Lóòótọ́ Ọlọ́run wa ó mọ nǹkan tí ó yẹ wá, ó dẹ̀ mọ nǹkan tí òun fi fún wa, ó dẹ̀ mọ nǹkan tí a lè ṣe tó yẹ ká ṣe tí ìyà ò ní jẹ wá. Torí gbogbo eléyìí ó lágbára dídá tèmi máa ní kí Naomi padà. Torí ojú ò gbọdọ̀ ti ọmọ Ọlọ́run, ojú ò dẹ̀ gbọdọ̀ ti ọmọ onígbàgbọ́. Lọ parí iṣẹ́ ìyanu tọ́lọ́run rán sí ẹ. A máa bẹ gbàdúrà ìyanu àṣẹ. Ẹ̀mí mi máa bẹ débẹ̀. Lágbára Kristi. Wọ́n ní báwọn Pastor àti Madam àbí Bishop Fúnkẹ́ Adéjùmọ̀. Wọ́n ní wọ́n fún ní 3 days. Bá ṣe gbọ́ allegedly kí Naomi fi padà sọ. Ọlọ́run á rọ̀ lágbára. Ọlọ́run á mí sí ẹ̀mí má bá sọ̀rọ̀. Ètò dáa lọ́lọ́run máa ṣe. Tó bá jẹ́ tọ́lọ́run. Ẹ̀yin èèyàn wa, ẹ ṣé gan, ẹ kú làákàyè. Ògo Ọlọ́run á hàn nínú ayé gbogbo wa o. Jésù Olúwa wa. Fẹsẹ̀ jọlẹ̀, àní káwọ́ mọ́rí fẹsẹ̀ jọlẹ̀ nígbèsí ayé wa. Ọ̀nà àbáyọ lọ́lọ́run máa kó wa yọ lágbára Kristi, ọkàn wa dẹ̀ balẹ̀.
ẹ bá share, kẹ́ bá like, kẹ́ bá fi sínú, kẹ́ bá subscribe, kẹ́ bá fi tó kù sí comment section. Ààbò Ọlọ́run á dájú lórí wa. Jésù Olúwa wa.